tòní ṣùgbọ́n kó tó dìgbà nínú ìmúbọ̀. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé ṣèkí ni kò lè káwọn tó ní ọmọ òun padà ẹni tí wọ́n fọwọ́ sọ́yà pé ọmọ wa lò ó. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé kókó ní Yorùbá ẹni ọmọ padà ẹni táyé fọwọ́ sọ́yà pé ọmọ wa ní. Gbogbo ọgbà pẹ́ ní tèmi Pasuma gbogbo ọ̀nà lọ́lọ́run tèmi fi kẹ́mi ètò ayé mi níbẹ̀ o kọ́kọ́ kòrò àti ètèké wà ní ìṣòro o lè jù èmi kan mọ̀ pé wọ́n padà ní ọmọ tó ń sọ mo tẹ̀ tí gọ́gọ́rà òpin kò dì jù mo tẹ̀ tí gọ́gọ́rà òpin kò dì bọ́ mo ti rò pé wọ́n jẹ́ àfúnni kó tó di kọ́kọ́ mi kò forúkọ rò mí o wá sí o lọ́lá bá dé lórúkọ mi ìgbà fọ́tayọ̀ o. Àlàbí ọjọ́ yẹn máa rí o alábòjọ́ fẹ́ máa lé bàbá sí báwọn jẹ́ ní bẹ́ẹ̀ ni wọ́n ní pé ẹ̀dá ò láàárọ̀ pé kò sẹ́nì kankan tí ò ní jẹ́ èèyàn nígbà tá a bá ti ní àfojúsùn tá a ti mọ̀ tá à ń ṣe bó jẹ́ ewé ló ń tà mú ní bó jẹ́ gini wọ́n ń ṣe tà tó o bá ti nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ọba tó sì dúró òdì dandan kò débẹ̀ mo ní abala àpilẹ̀ kan wá lọ́sàn-án tòní ẹ̀ bá wa gbọ́ àwọn odò wọn kì í mu omi wọn gbọ́ mi dáadáa àwọn igi kì í jẹ èso orí igi o oòrùn kì í pọ̀n fúnra rẹ̀ òdòdó kì í gbóòórùn òórùn aládìídùn tó máa ń fara yé gbọ́ iṣẹ́ dáadáa ni kí a máa ran ìdá lọ́wọ́ o Ọlọ́run dá wa láti máa ran ara wa lọ́wọ́ ni mo ní wípé ayé tá a wà yìí a máa dùn bí inú èèyàn bá ń dùn tí gbogbo ẹ̀ ń lọ bó ṣe yẹ kó lọ ṣùgbọ́n ayé a máa lóyin a tún máa ládùn sí i bí inú àwọn ènìyàn bá ń dùn tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń dùn nítorí wípé òun inú wọn dùn. Pope Francis ló sọ eléyìí tí n bá lọ sókè lọ́hùn tí mo fẹ́ lọ ṣubú lajẹ́ tí n bá dé máa wá yànnà náà ròyìn fún wa ṣùgbọ́n ọ̀rọ̀ àtẹ̀yìn ẹ̀jẹ̀ a máa fi wọ́n digest ẹ̀. ó mọ̀ kó wa Ọlọ́run wa lágbára ó mọ̀ kó wa Ọlọ́run ọmọ máa jẹ tó ìṣe nínú agbára rẹ̀ kí o ràn mí lọ́wọ́ Ọlọ́run lẹ́tí láti yóò ṣe bẹ́ẹ̀ ó mọ̀ kó wa Ọlọ́run alágbára ó mọ̀ kó wa Ọlọ́run ọmọ máa jẹ ìṣe nínú agbára rẹ̀ kí o ràn mí lọ́wọ́ Ọlọ́run ọmọ máa jẹ ó ṣe bẹ́ẹ̀. ògo ní fún Ọlọ́run májẹ̀mú ní òkè ọ̀run orúkọ tèmi ni wòlíì Olúwatóbi ọmọ májẹ̀mú láti inú ìjọ God of Covenant Miracle Ministry tí gbogbo àgbáyé mọ̀ sí ọmọ májẹ̀mú World Outreach mo ń pe gbogbo ènìyàn sí ìpàdé àgbàyanu tí a máa ń ṣe ní ọdọọdún tí à ń pè ní God of Covenant Day àkòrí ìpàdé ọdún yìí ni dìde kó tàn ìmọ́lẹ̀ bíbélì sàn kankan nínú ìwé Isaiah 60:1. dìde tàn ìmọ́lẹ̀ nítorí ìmọ́lẹ̀ rẹ dé Olúwa sì yọ lára rẹ Olúwa sì yọ lára rẹ orí òkè ni mo wà tí Olúwa rán mi sí gbogbo ènìyàn wípé àkókò tó láti fẹ́ gbé àwọn ènìyàn dìde kí ayé wọn sì tàn ìmọ́lẹ̀ àwọn tí Ọlọ́run rán mi sí nínú ìpàdé ti ọdún yìí ni àwọn tó ti wà lókè tẹ́lẹ̀ tí wọ́n ti gun àkàbà ògo ṣùgbọ́n tí ayé táwọn ní ọ̀fọ̀ máa jẹ́ kó rìn jìnnà láyé pẹ̀lú gbólóhùn àti ọ̀rọ̀ òdì tí wọ́n sì já wọn bọ́ ní ọ̀sán kan àti òru kan Olúwa rán mi sí gbogbo àwọn obìnrin tí wọ́n fi ẹ̀kú àwọn àgbà bo iye ọmọ wọn mọ́lẹ̀ irú àwọn obìnrin wọ̀nyí wọ́n á máa ní oyún ní ojú oorun wọ́n á máa gbé ọmọ tó ní ojú oorun ṣùgbọ́n akọ ìbẹ́pẹ ni wọ́n ti sọ wọ́n dà lójú ayé àwọn obìnrin tó ń wojú rá fún ọkọ tí májẹ̀mú ọkọ ọ̀run fi ayé wọn sí ní ìgbèkùn láti bà gbogbo ẹwà wọn jẹ́ pẹ̀lú àwọn tó ní àìsàn tí ayé gbé ẹrù pamọ́ sí wọn ní àgọ́ ara tí àìsàn náà ti di àgbàná mọ́ wọn lọ́wọ́
ẹ̀mí àwọn wòlíì sì rán mi sí àwọn tá a fi gbólóhùn ọ̀rọ̀ àti májẹ̀mú parí ìṣẹ́gun ayé wọn tí wọ́n ti rò ó pé wípé ọdún yìí ti parí wípé kò sí ọ̀nà àbáyọ mọ́ fún wọn. Olúwa rán mi láti sọ fún yín wípé òun fẹ́ gbé yín dìde kí ayé yín sì tàn ìmọ́lẹ̀ ògo. Ìpàdé yìí máa wáyé ní police barracks Ìgbogbo ní ìlú Ìkòròdú ní Friday November 25 ní dédé aago 9 àṣálẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì tí a fi iṣẹ́ rán ní Ọlọ́run májẹ̀mú máa lò nínú ìpàdé tí ọdún yìí. Àwọn bíi prophet Samuel Ojo Authority, àwọn bíi prophet Olówópọ̀rọ̀kú àti pastor Láìka Ọlọ́mọláran láti níjọ Joy Comet Ministry. Esther Ìgbẹ́kẹ̀lé àti Ṣẹ́gun Nábì ní olórin ẹ̀mí tó máa kọrin ní ọjọ́ náà. Èèyàn 1005 ni mo dárò ní ọdún tó kọjá tí Ọlọ́run májẹ̀mú dẹ̀ ń tú àṣírí ogun ayé wọn láì tí ì sọ̀rọ̀ pẹ̀lú ọ̀nà àbáyọ. Nítorí pé wòlíì tí Ọlọ́run bá fún ní ẹ̀bùn ìníran, ìgbóhùn, ìmọ̀ àyà pẹ̀lú àsọtẹ́lẹ̀, irú àwọn wọ̀nyí ò kí ń béèrè ìbéèrè kí wọ́n tó máa tú àṣírí ogun ayé ènìyàn pẹ̀lú ọ̀nà àbáyọ, nítorí pé a fi rán wọn ni. Fún ìwọ̀n tá a rán mi sí gẹ́gẹ́ bí wòlíì àti násìrì, máa pè mí sí orí nọ́mbà ìfún àsọtẹ́lẹ̀ àti ohùn Olúwa 07069717180 07069717180. Wá gbọ́ eléyìí o, ọdún yìí tún parí lọ náà nìyẹn o, ọjọ́ tẹ̀ ń lọ lórí ẹ. Ṣé bó ṣe máa wò náà lílé tí gbogbo nǹkan fi máa bàjẹ́ pátápátá? Ìwọ ni kò wá gbé ìgbésẹ̀ láti kó o kúrò nínú ogun tó ń ja àwọn ọmọ ológun nínú ìdílé yín. Má gbàgbé o, ìpàdé yìí máa wáyé ní police barracks Ìgbogbo nílùú Ìkòròdú ní Friday November 25 láti dédé aago 9 àṣálẹ́. Mo sọ àsọtẹ́lẹ̀ bíi wòlíì, aṣọ àkísà orin ọ̀rọ̀ tí wọ́n fi bo ògùn ayé rẹ̀ mọ́lẹ̀ bí mo ti lu agbègbè pé májẹ̀mú iná jó dànù. Bí ọdún yìí ti ń parí kan lórúkọ Jésù wọn ní fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe tutọ́ fún Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. God bless you Warogolo. kásá ọlọ́run ọmọ májẹ̀mú bàbá kìkì ọ̀rọ̀ kan fẹ́ dábìrà ní God of Covenant Day 2022 ìjọ God of Covenant Miracle Ministry tí gbogbo ènìyàn mọ̀ sí ọmọ májẹ̀mú world outreach ló gbé kalẹ̀. Ìwọ ló fìyà jẹ́ra rẹ̀ nígbà tó o lè gbé ìgbésẹ̀ lọ síbi àdúrà gbogbo ayé rẹ̀ yóò ti ṣe wọlẹ̀. Àkórí ìtọ́jú ìlàpẹ̀ ní dídé tán ìmọ́lẹ̀ ayé rẹ̀ nílò ìmọ́lẹ̀ Olódùmarè kó lè bọ́ lọ́wọ́ òkùnkùn. Olúwa ti ṣetán láti lo wòlíì rẹ̀ Prọfẹ̀t Olúwatóbi Ògúnyẹmí ọmọ májẹ̀mú. Ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run ló máa ṣiṣẹ́ ìránṣẹ́ bíi Prọfẹ̀t Sam Òjó ọmọlójú Jésù bàbá Authority, Prọfẹ̀t Adéníyì Olówópọ̀rọ̀kú, Prọfẹ̀t Ọláìdá Arọ́mọlára ti Joy Comet, Pásítọ̀ Babátọ́kọ̀ Olúwalábí ọwọ́ agbára, Pásítọ̀ Michael Látọ́kìtìmọ̀ àtàwọn olórí ẹ̀mí bíi Evangelist Esther Ìgbẹ́kẹ̀lé, Evangelist Ṣẹ́gun Nábì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Friday November 25 ní láti dédé agogo mẹ́sàn-án àṣálẹ́ mójú kẹlẹ́lẹ́ ní police barracks Ìgbogbo road Ìkòròdú lẹ́kọ̀ọ́. Prọfẹ̀t Dr. Olúwatóbi Ògúnyẹmí ọmọ májẹ̀mú lólùgbàlejò àgbà. Telephone 0706-971-7180. Ọlọ́run ọmọ májẹ̀mú dáhùn sọ́rọ̀ mi. Àgọ́láyé ilé ayé yìí kò ṣe dágbé. Àgọ́láyé ká fọwọ́sowọ́pọ̀ ló tọ́. Àgọ́láyé ilé ayé yìí kò ṣe dágbé. Àgọ́láyé pẹ̀lú Ìjùmọ̀bí lẹ́tọ̀ olóríire ìrọ̀símọ́tò 7.5 FM ti wò ti wà. Tẹ́ ẹ bá gbàgbé lórí àpilẹ̀kọ wa sàn bá bọ̀. Ṣé àmọ̀ pé ogun tó dá ilé lórí náà ni wípé àjùmọ̀ṣe nílé ayé tá a wà yìí àjọgbé nílé ayé. Má sọ wípé tí mo lè dá ṣe kò sẹ́nì kankan tó lè dá nǹkan kan ṣe torí pé Yorùbá bọ̀ wọ́n ní ẹnìkan kì í jáwádé ọ̀pọ̀ èèyàn báyìí ni wọ́n máa ń pè ní jọ̀mọ́. O ò lè dálé ayé rẹ lò ò lè dàgbé torí ẹ̀ lètò yìí ṣe wáyé tó jẹ́ wípé nínú ètò yìí àwọn tọ́lọ́run ti ṣàánú tí wọ́n ti làmì láàka, àwọn tí wọ́n ti làmì lọ, àwọn tí wọ́n ti gòkè tí wọ́n ń gòkè lọ́wọ́ tí wọ́n á tún máa gòkè sí i, àwọn tá a lè fi ìgbésí ayé wọn tá a lè fi ṣàkàwé kọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bọ̀ àtàwọn tó wà lẹ́nu ẹ̀ lọ́wọ́ wípé má rora rẹ pé o kò sí tọ́lọ́run ò lè ṣe. Àlejò mi ti wà níkàlẹ̀, àlejò mi orúkọ wọn Òjú ni wọ́n kì í ṣàìmọ̀ fólóko. Mo nílé Èkó yìí ní Nàìjíríà yìí lórí títì ọlọ́dà tí gbogbo wájọ wà yìí wọ́n mọ̀ wọ́n jù. Alhaji Anafi Abimbola Adeniga aka Anod of Nako. Alhaji ẹ bá mi kí àwọn ará ilé. Ẹ káàsán gbogbo etí tó ń gbọ́ mi ní ọkùnrin àti ní obìnrin lọ́mọdé àti lágbà nílẹ̀ yìí àti lókè òkun ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ẹ káàsán mo kí gbogbo yín pátápátá sí dídí àsìkò yìí. Gbogbo èèyàn gbọ́ Anod of Nako. Anod tí mo kọ́kọ́ mọ̀ nígbà tí mo kéré Anod Schwarzenegger ni wọ́n máa ń ṣe fíìmù. Kí ló fa orúkọ mi gangan tí wọ́n fi ń pè ní Anod of Nako? Àkọ́kọ́ ní ìgbà tí mo wà kékeré ní Ṣómólú ni wọ́n bí mi sí Ṣómólú Bàrẹ̀gà. Ẹ̀gbọ́n kan ni wọ́n pè ní
Oscar ló fi torí pé orúkọ mi jẹ́ Anofe ẹ̀gbọ́n yẹn ṣe wá sọ fún mi jọ rẹ̀ pé wá pè mí landlord àti wá pè mí landlord máa parí orúkọ ló pè mí àwọn ẹ̀mí wa lórúkọ yẹn gbàtà wáyé kí wọ́n ní pé orúkọ yẹn dá kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àti wọ́n wá jọ àti báyìí mo ti ń jẹ́ Arnold gbàdúrà wá di pé lákòó náà láti Ọlọ́run ti ṣàánú láti ṣiṣẹ́ so láti lè dá mímọ̀ láàrin àwọn tájọ wà ní nàkó kí ló kálukú náà fi wọ́n á fi Arnold di nàkó sí mo ṣe wá lẹ́nu. nígbà tálájí fúnra wọn ti mọ̀ pé àwọn olórí ìlú ló máa ń jẹ́ bẹ́ẹ̀ torí Arnold àṣọyẹsì nígbà tí mò ń sọ tí mo mọ̀ kékeré yìí ó tún padà jẹ́ gọ́vnọ̀ ní California ṣe mọ̀ pé bẹ́ẹ̀ náà ṣe wà gómìnà ní níbi kan tẹ́mi àti nídòrò àbí ẹ̀sìn àgbẹ̀ni àbí ní gómìnà wa ní Jamali nílé ẹ̀sìn wa gọ́vnọ̀ zone 2 ní àbí district 2 ṣe ti rí pé orúkọ ló máa ń rọmọ ṣe wá mọ̀ ní pé lóòótọ́ àwọn èèyàn ti mọ̀ ní bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló rí yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe àwọn èèyàn ti mọ̀ wípé aláṣeyọrí ni yín torí pé àwọn èèyàn ń wò yín lókè ẹ ti gòkè ẹ ti dókè ẹ̀yìn jábọ̀ ẹ sì tún wà lóyún abala èyí nínú àgànláyé la máa ń pè ní abala níyìkáyé àwọn tó ti níyìká káàkiri gbogbo ayé la máa ń gbé wá tí wọ́n jẹ́ àwòkọ́ṣe rere táwọn èèyàn sí nǹkan tí ò dáa tó jẹ́ pé ipa tó dáa ni òun náà ló jẹ́ ká wò pé ká gbé ẹ̀yin náà wá torí pé ẹ ti ní ipa rere ṣé wá rí níbi tẹ́ ẹ wà yìí níbi tá a jókòó sí yìí hot seat máa ń pè é mo láwọn ìbéèrè kan tí mo fẹ́ bi yín tó dẹ̀ máa wù mí wípé tẹ́ ẹ bá máa dáhùn ẹ̀ kẹ́ ẹ dáhùn pẹ̀lú òdodo torí mo mọ̀ pé máa ṣe àǹfààní fún ọ̀pọ̀ etí tó ń gbọ́ wá nílé torí gbogbo ohun tó ń lọ lẹ́yìn ìlú wa tá a wà yìí tẹ́ ẹ bá ń gbọ́ jápa àwọn èèyàn jápa gan-an ṣùgbọ́n táwa bá ń worú yín báyìí ọkàn wa sì balẹ̀ wípé ìlú yìí máa dùn ó máa dà so Alhaji Abímbọ́lá Adéníga báwo ni ẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yín gan torí mo mọ̀ pé bí kanlẹ̀ tí ń bọ̀ kì í ṣe wípé ẹ̀dìídì lọ kọ́ṣẹ́ ẹ ní bóyá kọ́múyàn lọ pé wá lọ kọ́ṣẹ́ nákò báwo lẹ ṣe rìn tí ẹ fi dé nákò tí ẹ fi débi iṣẹ́ tẹ̀ ń ṣe yìí tó wá mú yín tẹ̀ fi wá lànà ìlàkà tí gbogbo ayé mọ̀ yìí. mo lè ní ọlọ́run bá ló ń ṣe fún ẹ̀dá ló ń ṣe déédéé fẹ́dà gbogbo ìgbìyànjú ìgbésí ayé mi náà Ṣómólú náà ni mo àkàkùn Ṣómólú náà ló ti bẹ̀rẹ̀ torí ẹni tó mú mi lọ sí NACO ọ̀gá mi tó mú mi dé NACO Ṣómólú náà lẹ́yìn àjọ wa mo mọ̀ wọ́n ládùúgbò ni nígbà tí mo jáde ní school mo wá lọ bá wọn mo fẹ́ ṣiṣẹ́ clearing alábọ̀pọ̀ náà wọ́n sọ fún mi pé iṣẹ́ mi lè ṣe ṣá onídìíwọ̀n tó bá tó ti ń ṣiṣẹ́ tó fi ń jalè tó lè ti fi ń ṣe fraud tó ń ṣe kọ́ tí ìjọba òfin ibi iṣẹ́ clearing ọwọ́ alókè pé kí n wá àwọn ọmọ mi lọ. àdéhùn àdúgbò fọlọ́run àti wà lẹ́nu iṣẹ́ yìí náà ọjọ́ ti tà sí díẹ̀ close to 30 years mo ti ń ṣe wà ní iṣẹ́ clearing tí mo ti ń ṣe. iṣẹ́ àdéhùn ló jẹ́ṣẹ́ clearing yìí náà ọlọ́run ọba ló ń fún yàn ní díẹ̀ tí wọ́n bá dẹ̀ láforítì torí kí ọjọ́ tó di bá a ṣe wà yìí àwa náà forítì tó jìnnà orí ọdún tá a lò lẹ́yìn ọ̀gá wa tá a fi sáàfù ọ̀gá wa nígbà tá a kúrò lọ́dọ̀ ọ̀gá tá a dá dúró ó ti di pé ọ̀gá tá ọ̀gá ò ta owó aláàrú àpé nǹkan tá a bá ní la máa dájẹ́ la máa mú lọlé kò sọ́gà tó fẹ́ fún wa lówó mọ́ àwa la wá wọ́n sùn fúnra wa. ti yí kọ́ lórí dorí ẹ̀ mú. ó wá di pé bàbá náà ló ṣe fún wa nílé ayé tí a wà yìí mo máa ń
àwọn tó wà nílé kò ní dandan tá a bá ṣiṣẹ́ tí kò ní láàrin náà làwọn àgbẹ̀jẹ́ tó jẹ́ kí wọ́n máa ní owó òjijì ni wọ́n máa fi là ọ́ gbogbo iṣẹ́ tí wọ́n bá ń ṣe tí wọ́n bá ti láforítì lórí ẹ̀ ibi tí wọ́n ń lọ́jọ́ kan yẹn wọ́n máa débẹ̀ kókó tó wà ń bẹ̀ jù ní pé kí wọ́n sún Ọlọ́run bá kó fi Ọlọ́run bá ṣe ìgbẹ́kẹ̀lé kó dẹ̀ fàdúrà tì torí bí wọ́n bá ti júmọ́ lọ́hùn tọ́lọ́hùn bá ti ó dàbí àwọn àṣà àwọn ọmọ ìsìn ọlẹ́ni tọ́lọ́hùn bá ti gbé kọ́ọ̀lù ẹ̀ kò sọ̀rọ̀ mi. gbogbo nǹkan ti tó tọ́lọ́hùn bá ti fàbò tọ́lọ́hùn bá ti ṣáání sí iṣẹ́ tí wọ́n bá ti ń ṣe kí wọ́n láforítì lé. Ọlọ́run ti ṣàánú rẹ̀ nìyẹn. tó ìbéèrè míì tí mo tún fẹ́ bi yín ni wípé tá a lè yàn kan àbí àwọn kan àbí nǹkan kan tí ẹ lè fi hàn tó yẹ pé tá a bá ní lẹ́nìí pé ó yá o anod of naku tó bá fẹ́ sọ̀kan ayé ẹ̀ nìkan pè biography tó máa wò pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lágbájá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lọ nínú ayé mi ṣé irú èèyàn bẹ́ẹ̀ wà. kò sí kó má sí nílé ayé ẹ̀dá àyàn torí náà ẹ̀dá kan dá wà dé ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́jọ́ mú èèyàn lè fún ara ẹ̀dá nìkan láti dìde nígbèsí ayé ó wà lọ́kùnrin ó wà lóbìnrin kí kó má dàbẹ́ nípa wá sórí rédíò àwa ń sọ bí tá a fẹ̀yìntì sí àbẹ́ni tó já látìlẹ́yìn wa ṣùgbọ́n wà lọ́kùnrin ó wà lóbìnrin. ẹ̀yin fúnra ara yín tẹ̀yin náà bá wá bù ṣe gàdà tí ẹ bù ṣe gidi ṣé mo pé gbogbo ayé ló mọ̀ yín. bẹ́ẹ̀ni. wọ́n mọ̀ yín gan o. ọlọ́run bá tó ṣe ìyàwó. skul mo wà tí mo ti máa ń gbá náà dọ̀ fúnra kù. ọlọ́run ló ń fi. nígbà tí mo máa rí yín mo rò bóyá pé ẹ máa dàbí òmìnira ni gbogbo yẹn náà lè jà gan ẹ máa jẹ́ pé tó láṣàn gan. mo rò pé mo tẹ̀ ti máa rò pé ṣé mo ti ẹ̀ lè rí yín mo lè mọ̀ yín mo dúpẹ́ pé a lè bá yín sọ̀rọ̀. alhamdulilayi. ta ni ṣẹ́yìn náà wá lè tọ́ka sí ṣé mo pé ètò tá à ń ṣe yìí àgànláyé pẹ̀lú Jùmọ̀bí ó jẹ́ kó yé wa pé àjùmọ̀ṣe ní ilé ayé tá a wá ẹnìkan kì í dálé ayé ṣe ṣé ẹ lè tọ́ka sí ẹni èjì àbáwọn èèyàn náà tó ti tara anod of naku dìde táwọn náà ti jẹ́ èèyàn lónìí tó ti ń bọ́yàwó tó ti ń bọ́ ọmọ tó sì ti lè sọ pé alihamudulilayi. adúpẹ́ fún ọlọ́run ọba o ká bá ní ká wò yẹn ọ̀pọ̀ o lórí pé àwa náà ti gbìyànjú nínú ayé torí ọlọ́run tó dá wa náà ọlọ́run ní tóun bá fún wa ká fi tọrẹ ni ọlọ́run ní ká dì mọ́wọ́ a gbìyànjú àwọn tí a dẹ̀ ti ṣe fún bá a ṣe ń sọ̀rọ̀ ìtọ́ bá ń gbọ́ wa wọ́n ti mọ̀ lọ́rùn ọkàn ara títí wọn gbé ẹni yìí nípa nínú ìgbésí ayé mi gbọ́pọ̀ èèyàn náà ṣe nípa nínú ìgbésí ayé tèmi náà sọ̀rọ̀ fún mi náà lórí ọ̀fẹ́ láti nípa nínú ìgbésí ayé àwọn kan nínú ẹbí wọn nínú ilé wọn. àbọ̀ ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún ná ká tó wá nà án níbẹ̀ sórí afẹ́fẹ́ káwọn aráalé náà bá wa dá sí i bóyá máa tẹ̀ rí pé ẹyọkan àbí méjì kó tó di pé àwọn máa lò. Àkùrọ̀ máa jàpọ̀, àṣàrí àṣàjù láyé o. Àdúrà máa dàpọ̀, àṣàrí àṣàjù láyé. Èèyàn mi báyé ò ní kòrò, ìdálẹ́jà jù wọ́n lá. Lórí ẹ̀rọ sùnwọ̀n, ọgbórí kan pamọ́, àwọn ẹ̀tọ́ jàdù. Akọ́jẹ́ kòrò kaná, nínú ẹ̀fà gbẹ̀jù, fíjọ́ nǹkan mà ló tọ́ o. Àdúrà máa dàpọ̀, àṣàrí àṣàjù láyé. Aganláyé lẹ́tọ̀ pẹ̀lú Jùmọ̀bí lórí 107.5 FM tiwantiwa yín ará ilé mo ní kẹ́ máa sáré bá mi fi rọ́ọ̀ṣì dá èèyàn mo mọ̀ wípé ẹ ti wà ń bẹ̀ ẹ ti gbọ́ wọlé ẹ ti dúró síbẹ̀ mo ní kí n bẹ̀ yín pé lẹ́yìn owó kí ni nǹkan kan tí èèyàn lè ṣe gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ àbí ipa nínú ayé yín tó lè mú yín kúrò nípò tẹ́ ẹ wà tẹ́yìn náà padà yín lọ́n tẹ́ ẹ máa dèèyàn lọ́jọ́ iwájú lẹ́yìn owó torí pé kò sọ́nà ibi tí wọ́n ti lè gbéyàn ga o kò sọ́nà béèyàn kan ò ṣe lè ṣe láti lè fi ràn yàn lọ́wọ́ 07056551075 07056551075 ẹ̀yin náà mo máa bí yín o another fúnra kù pé ṣe mọ̀ pé àwọn ọ̀nà tí
ṣàmọ̀ wípé àwọn aráalé tí wọ́n ń gbọ́ yín báyìí wọ́n pọ̀ gan o wọ́n ti tò sí di ẹ̀rọ kìíní kálukú ń jára wọn ni wọ́n pọ̀ tó ti pè. hello. Hello ma ẹ̀ka máa o. ẹ̀ka sàn kí lorúkọ yín bolẹ̀ tí kò wọ́n. Màá ẹ̀kọ́ ètò ọlọ́run ló tó. tọ́wọ́ kàlẹ́ ti adé alábàálógún ló sọ̀rọ̀ láti Bàrígà. tó o yá kí lẹ fẹ́ sọ kí ni nǹkan kan tẹ́ ẹ lérò wípé téèyàn kan bá ṣe fún yín nísìnyí ẹ̀yin náà máa fi dìde tó máa fi fà yín lọ́wọ́ sókè lẹ́yìn owó. Bísínẹ́sì ni. Bísínẹ́sì ni. Ọmọ ti lè kọjá fún wa tábàtà àwa náà dìde. tó mo ní kẹ́yìn ẹ̀yin ẹ mọ̀ pé àwọn ti ní àwọn ará Bàrígà àti yín wọ́n ń kàn sí wa yẹn ẹ̀yin mo fẹ́ kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ fún àwọn ará ilé kẹ́ ẹ bá mi gbà wọ́n níyànjú kẹ́ ẹ bá mi fi kásẹ̀ ètò yìí ká tó di pa máa lọ kẹ́ ẹ sọ̀rọ̀ ìyànjú fún wọn pé tán fi lè dìmú lẹ́nu pé lọ́jọ́ tí Anod of NACO wá sórí yìí. hello. ẹ káàsán kí lorúkọ yín bolẹ̀ sí ń pè wá. orúkọ mi ni dáàlì ìpínlẹ̀ àmọ̀ọ́sùn láti ìjàdù níjà ní kílọ́mọ̀ bàbájì. òyà kí ni nǹkan ẹyọ kan tẹ́ ẹ lérò pé téèyàn kan bá ṣe fún yín báyìí tó lè fi fà yín lọ́wọ́ sókè lẹ́yìn owó tó máa yí gbogbo ìgbésí ayé yín padà sí rere. ẹ̀rọ bẹ́ẹ̀ bá mọ́tò tí màá máa bójú tó máa bá mi fi náà mọ̀ ìyẹn jẹ́ nǹkan tó yẹ pé mo lè fi dìde mọ́tò tó ń kérò ọmọ ìpèrò máa ń pọ̀ ní títì tọ́hún rí èèyàn gbé wọn rẹpẹtẹ ìyẹn ló jẹ́ nǹkan tèmi lè fi dìde. lọ́dọ̀ sí yín nìyẹn wọ́n ní pé n tó kọjú sẹ́nìkan ẹ̀kọ́ sẹ́lẹ̀mí àní bó jọ́rọ̀ ọ̀yànjú ni bó jẹ́ nǹkan kan ní òun là ń béèrè lọ́wọ́ àwọn èèyàn ṣùgbọ́n nílé ẹ̀wá tá a wà yìí àfẹ́ràn owó púpọ̀. hello. ẹ káàsán. ẹ káàsán kí lorúkọ yín bolẹ̀ tí ń pè wá. Ibrahim ló ń pè látòjì. ó yá ń gbọ́ yín. ọjà mi. ṣé ẹ ti rí i pé tẹ́yìn bá ṣáà ti rí distributor tó lè kó fún yín ṣé tó bá kó fún yín tán ẹ̀yin ò ní jápa. àmì ò ní jápa o. ó dáa Anod of NACO ẹ bá mi gba àwọn èèyàn níyànjú ẹ bá mi fún wọn ní advice nílé. kò sí advice lọ títí náà tó wà bẹ́ẹ̀ ni n ti sọ kọ́kọ́ náà nǹkan yẹn pé gbogbo nǹkan tó wà nílé ayé àforítì ni gbogbo nǹkan tàbá ti forítì nǹkan ta dẹ̀ nítẹ́lọ́rùn lórí nǹkan tá a ní tí nǹkan tá a ní bá ti tó wa kò sí nǹkan tó fẹ́ fara lọ́jọ́ náà lẹ́ẹ̀kejì o nǹkan tá a ní tọ́lọ́run bá ṣe fún wa tá a bá ti wò pé ní ìtọ́lọ́run fún mi yóò tẹ́ mi lọ́rùn torí pé kò sí bó ṣe wà yí bá ti fẹ́ gbé sí ayé tá a fẹ́ gbé àárín la wà àwọn kan wà táwa ń nàgà wò àwọn kan wà tó ń nàgà wà wá náà so kò sí bẹ́ẹ̀ ní tọ̀hún ṣe fẹ́ wà nílé ayé tó ní wà àárín gbogbo ẹ̀ tó bá jẹ́ wà yìí àwa náà ká láforítì ká mọ̀ pé gbogbo nǹkan tó wà nílé ayé yìí ṣì máa da ọ̀pọ̀ ẹ̀dá ló wà tó ló wà nílùú òyìnbó náà tá à ń sáré lọ yìí ẹlòmíì sórí títì nínú òyìnbó ni tí kò rí ibi tó ń sùn ṣùgbọ́n tá a bá gbogbo a bá sápò Nàìjíríà tá ló fẹ́ tó àjọmọ̀ wà níbí náà láti tún ìlú wa ṣe ni ọlọ́dẹ máa fún wa ṣe lágbára Ọlọ́run. àní iṣẹ́ ti gbọ́ báyẹn wọ́n sì jẹ́ kó yẹ wá pé gbogbo nǹkan tẹ́ ẹ bá rí tẹ́ ẹ bá dojúkọ àárín ilẹ̀ wa ẹ má rò lára mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín gan-an gidi torí pé mo mọ̀ pé ẹ̀ kí n ráyè mo mọ̀ pé ìwọ̀nba tí mo fi dìyín wí yìí mílíọ̀nù ti lọ ṣùgbọ́n kò sí àpò ṣàṣàmù wọ́n rí gbẹ mo máa wá pọ̀ a máa pọ̀ sí i tí n bá tún pé ìjọ́ mi ṣe máa dá mi lóhùn. Ọlọ́run á fi yín ṣe kí máa fẹ́lẹ́ kí máa fi kí gbogbo àwọn ọmọ ọlọ́jọ́ ìbí kí alájà Kíkẹ́ lọ́mọ aka ìyá Kíkẹ́ mọ̀ sí Àyìnkẹ́ nìyẹn mo ń kí ẹ happy birthday to you òní aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé bẹ́ẹ̀ ni kí n máa kí pàdé mi Muhammed Àṣàkà happy birthday to you bẹ́ẹ̀ ni kí n tún máa kí àlejò mi dáadáa Alhaji Abímbọ́lá Adénúgà Anod of NACO mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ rí mi pé ọmọ kékeré ni mi pé kí ẹ má dà yín lò mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ará ilé pátápátá tẹ̀ bá wà dá ṣètò
Àgànláyé pẹ̀lú Jùmọ̀bí Omiṣore lè tó ẹ má bínú gbogbo èyí tẹ̀ ń pè tí a ò lè dá lóhùn mọ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ti wà lórí Facebook àti Instagram tó bá ní nǹkan tẹ́ fẹ́ bá mi sọ ẹ lọ sí Jùmọ̀bí Omiṣore _ lórí Instagram tàbí Jùmọ̀bí Omiṣore wà lórí Facebook kẹ́ bá mi sọ àmàkà fún wọn. ìyókù tún di lọ́jọ́ mẹ́jọ pẹ̀lú àkọ́tún ètò Àgànláyé pẹ̀lú Jùmọ̀bí Omiṣore tá a tún máa gbáláṣeyọrí ìmí ìwà tá a tún máa kọ́gbọ́n nínú ẹ̀ ó dàbọ̀. Give me good life, Father. Give my father, lójú ẹlẹ́gàn rí o, mọ̀ nípa